òun tún rédíò owó ti àti pé òun tún ti fi ẹ̀fẹ̀ lẹ́sàmọ́ ẹ̀ má sùn ẹ̀ ká jà ẹ̀ lọ òun tún ẹ̀fẹ̀ lọ́gbọ̀n ṣe. àìkú gbogbo àwọn olólùfẹ́ wa kára pé a kú ìpọ̀sí ọdún àwọn olólùfẹ́ far in the next few hours a máa celebrate ọdún àyájọ́ olólùfẹ́ lónìí a ti wà ní ilé agodo pẹ̀lú Prophetess wòlíì ńlá ọ̀nà wòlíì tí wọ́n mọ́ sí tú àwọn èèyàn sọ́nà ni wọ́n ń tú àwọn èèyàn ńlẹ̀ ni wọ́n ń jèrè ọkàn sí agbo ìgbàlà Jésù. He's a counselor and he's a marriage counselor. So then I'm going to discuss Valentine. As a Christian, is it permissible for us to celebrate Valentine? Is it biblical? Is it Valentine biblically? Bokato wọnú ètò ẹ bá dárúkọ yín lẹ́kùnrin náà. Good afternoon. Ojú òní tiwa gbogbo ojú tó ń wò wá Ọlọ́run á dúró tiwa bàbá mi náà tó tún gbé wa wá ojú òní tẹ̀yìn náà ojú wa will see more than Valentine ọ̀pọ̀lọpọ̀ lórí tí kò rí Valentine wọn sí láyé but àwọn àdúpẹ́ pé àwa láyé. Number one kí n sọ my name is Prophetess Esther Mordecai. Amen. Orúkọ ọjọ́ yín. Covenant God of Israel Church. À ń túyàn sílẹ̀ ẹni tó ń wọ́ ọmọ ẹni tó ń wá ọkọ ẹni tó ń wá ohun tó dáa gbogbo ẹ̀ náà lọ́lọ́run fún bàbá wa àti èmi lórí ọ̀fẹ́ fún nǹkan àbí ìkejì ohun tó lọ́n ṣe nínú ayé wa nínú ìjọ wa àna ọ̀pọ̀lọpọ̀ ń give testimony so kí n sọ̀rọ̀ lórí ohun tí dáàdi wa sọ. Number one he said is it biblical sorry mama mix it. bẹ́ẹ̀ni òyìnbó àti yorùbá máa just stop it kò sí problem. mo mú scripture kan jáde Valentine lóòótọ́ kò sí inú bíbélì but me I table it as if the Bible says something in Matthew 19:19 love yourself as your neighbor. Valentine ọ̀làǹsì rí pé o múnú yàn dùn rí pé o daṣọ àṣírí bòyàn make sure you put smile on somebody make sure you make somebody happy inú Ọlọ́run náà á dùn o fẹ́ jáde o ní kí ni mo lè ṣe fún ẹni yìí mostly ẹni tí ò lọ́kọ nílé ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ èèyàn ojú ẹyọ kan tó bá sọ inú á dùn or maybe ẹni tí ò lówó láti fi jẹun o pa lẹ́rìn àgbẹ̀ onígbà lágbájágbà lọ fi jẹun. This is my own method o ṣé kò yẹ method oníkálukú yàtọ̀tọ̀ má ṣì mí gbọ́ ẹlòmíì bó ṣe máa ṣe títí ẹ̀ yàtọ̀ èmi ti sọ nínú program tá a kọ́kọ́ ṣe tọ́lá lákọ̀ọ́kọ́ mo ní bírò èmi ń sìn kò yẹ kí n sọ ohun tó wà nínú pé àwọn tó ń finú kan sìn nínú ìjọ mo fẹ́ surprise wọn lọ́la that's my own method of doing Valentine ń pé wọn ò béèrè lọ́wọ́ mi mo kàn pé ẹni yìí ń ṣe déédéé kí ni mo lè fi pa lẹ́rìn ayọ̀ by doing that Ọlọ́run la ṣe fún because the Bible says something when I was hungry you feed me when I was thirsty you give me water to drink when I was naked you clothe me meaning ìgbà tí ebi ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe fún wọn Ọlọ́run la ṣe fún nítorí pé Ọlọ́run dá àwọn kan láti daṣọ àṣírí bo ẹnìkan Ọlọ́run pa èèyàn kan lẹ́rìn láti múnú èèyàn kan dùn ìwọ lọ́la báwo ló ṣe fẹ́ múnú èèyàn dùn kì í ṣe bíbá sùn nìkan ẹlòmíì ti bà Valentine jẹ́ gbogbo àwọn èèyàn wọn ti kà á kú pé ọjọ́ bíbá sùn to my own knowledge is not by sleeping alone even though ìyàwó ẹ̀gbọ́n o lè múnú ẹ̀dùn kó ní ó ti pẹ́ tí mo ti gbé ìyàwó mi jáde mo ní change kan díẹ̀ náà tantalize ẹ̀kọ́ jẹ̀ wá ní ìyàwó máa sọ oúnjẹ lẹ́nu o a fẹ́ lọ sí isu sensation a fẹ́ lọ jẹun bẹ̀ that's Valentine o lè má àwọn ọmọ ẹ̀kọ́ dé láti school I want you to dress very well I want to tantalize all of you let's buy cake Valentine nìyẹn ẹ̀rọ àwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ ṣé kò yẹ wọ́n á múra wọ́n á disappoint one girlfriend kan a situation bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí ó promise èèyàn kan pé yes mo máa fẹ́ ọjọ́ Valentine fẹ́ fi ring sí ẹ lọ́wọ́ ẹni yẹn máa débẹ̀ ó bẹ́ẹ̀ lòmíì bẹ́ẹ̀ ìjà bá ṣẹlẹ̀ ṣé Valentine là ń pè yín àtúwárí mi ó lóun fẹ́ fóònù ó promise pé ó máa ra fóònù fún wa lọ gbé tán ilé lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń jà ṣé Valentine nìyẹn èmi table sáà téèyàn bá mú ilé ìlú sáà won't lie to you it's like you did not beg for anything somebody came tó bá lè ṣe ọ̀pọ̀lọpọ̀ á súre fún yàn ó lè má jẹ́ ẹni tó mọ ọkọ̀ lè jáde mama kí lẹ fẹ́ for example kó jẹ́ àwọn tó ń ta pure water I've done it before kì í kàn ṣe everything ni wọ́n máa record mo lọ sọ́jà mo rí àgbàlagbà yẹn ó bá ń tajà mí yẹn ní kòńtà woman yẹn lọ mama yẹn ló lè má gé inú owó pure water ó ní lójúmọ́ tó ń bá ta dáadáa wọ́n á gé 1,500 tí mò ń fi 5,000 tọrẹ tí mò ń fi 10,000 bá ní
màmá òkè bí rè ni mi ìfẹ́ kẹ́ ṣiṣẹ́ mọ́ ẹgbàá 1,500 ìyá yẹn dì mọ́ mi ní ojú títì ó kúnlẹ̀ mọ́ mi má kúnlẹ̀ fún mi o àgbàlagbà ṣé ìyá yẹn á yọnu sí mi àbí kò ní yọnu sí mi the same thing tomorrow like ohun tẹ ṣe ń sin mi expect ẹ inú mi dùn it's not about money is not everything tábà tó wá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó lọ́kọ nílé kí la lè ṣe ká múnú wọn dùn a lè gbàdúrà fún wọn a lè ta wọn lọ́rẹ a lè tún daṣọ àṣírí bò wọn in what way number one mọ̀ pé lè kò sẹ́ni tó ń support ẹ̀ ó kàn lè lọ àti alágbádá mo ní kí n surprise ẹ̀ ó ra nǹkan oríṣiríṣi ó ní ẹgbàá ṣé a ṣe pè fún àbásúrè fún ẹ ti ṣe vow fẹ́niyàn ṣe mo purọ́ inú woman yẹn á dùn á gbàgbé ìrònú or maybe ẹni tí ọmọ ò tí jẹun ó fẹ́ lọ sí school ó ní kò so oúnjẹ lé ó kàn wá kanlẹ̀ tó bá tún wá ṣe pé bí àwọn tó ń wò mí lọ́wọ́ ó mọ̀ pé olówó yẹn lọ́wọ́ ó lọ kíyàn láàárọ̀ kùtùkùtù èmi ìránṣẹ́ Ọlọ́run kan wà ní ọ̀dọ̀ wa ẹ̀mí yẹn kàn lè sọ fún wa ní tètè jí láàárọ̀ yìí lọ ta ẹni yẹn lọ́rùn ẹni yẹn dẹ̀ mọ́ wọn sọ màá ní kókó sáà mo ní kí wọ́n ta yín lọ á wá dì mí mú wá ní má ta ló ṣe lè fún wa ní mo gbóhùn á ní ṣé mo mọ̀ pé kò sí nǹkan kan lọ́wọ́ òun ṣáṣẹ́ pé fún yín ni ìwọ náà lè ṣe lọ́la valentine títí yín nìyẹn o bẹ́ẹ̀ mi ṣe rí sí o mi ò mọ bẹ́ẹ̀ lómi ṣe rí sí o kì í ṣe bíbá sùn nìkan cancel but àyè wà fún ọkọ àti ìyàwó wọ́n lè ṣe ohun tó ń fẹ́ but ìwọ tó ti sanwó orí is cancel in the Bible they didn't pay your dowry and you say you want to go and sleep with another lady that did not pay your dowry is cancel but ẹlòmíì ọ̀rọ̀ òmùgọ̀ ló máa pè é pé woman yẹ ṣé gbogbo iṣẹ́ mọ̀ àwọn tó wà nínú ìpasẹ̀ mi wọ́n á like ohun tí mò ń sọ but ẹni tí ò sí nípasẹ̀ máa ní woman kò lajú kò wà civilized but if you want your life to live long if you want to live long má tara ẹ̀ síta ṣe nǹkan tínú èèyàn á fi dùn bó bá ṣe ṣe ilé Ọlọ́run amúnú gbogbo àdùn nǹkan tèmi tébù ní valentine yìí and mo gbàdúrà pé ọ̀la dé bá wa láyọ̀ àtàlàfíà bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì ò ní dọ̀là bọ́n mo gbàdúrà gbogbo ojú tó ń wò wá àtẹ̀mí gan àánú Ọlọ́run á wá wà rí gbogbo adẹ̀rọ̀là àárí ju ọ̀la lọ àṣẹ ọ̀run ògùn. ẹ̀rọ náà ti gbọ́ látẹnu ọmọ wa wọ́n sì yànnà náà ìkan tán pè ní fanata wọn ni ìwọ náà ta ẹnìkan lọ́rẹ inú ẹnìkan dùn sórí fẹ́nìkan pẹ̀nìkan lẹ́kún ẹlẹ́rìn má pààyàn lẹ́kún pààyàn lẹ́rìn daṣọ àṣírí bo òun lèmi pè ní valentine ẹnìkan wọ́n ní kan tún valentine yẹn pé wọ́n ló wà ní bẹ́ẹ̀ náà. In Matthew 19:19 love yourself as thy neighbor. fẹ́ràn ọmọlàkejì ẹ bó ṣe fẹ́ràn ara rẹ jáde fẹ́ lò fún ara wa ìtumọ̀ valentine yẹn tó bá ní ìtumọ̀ míì lọ́dọ̀ tiẹ̀ ìwọ̀n Ọlọ́run àwọn akátó máa lọ ẹ bá sọ fóònù ẹ̀ bá yín táwọn yẹn lè pè é sí. Number one ṣé mo kàn lè ṣe gbàdúrà pọ̀ ìgbàdúrà because ó ṣe pàtàkì. Number one ẹ̀yin tẹ́ gbé mi wá sí orí ètò mo gbàdúrà pé ẹ̀yin dẹni lẹ́lẹ̀ mo wá gbàdúrà pé gbogbo ojú tó bá ń wò yín wọ́n máa yọ́nú sí i àwọn tó mọ ohun tó máa fowó ṣe wọ́n wá bá yín dòwò pọ̀ ṣe bẹ́ẹ̀ mi ọ̀fẹ́ lẹ ṣe fún mi àwọn tó mọ ohun tó máa àdúrà ńlá ni mo ṣe fún yín má ṣe fọkàn àwọn tó mọ ohun tó máa fowó ṣe wọ́n wá ta yín lọ́rẹ̀ wọ́n á kọ̀nẹ́ẹ̀tì méèyàn ńláńlá ẹ̀ẹ́dẹ́ni tó ń lọ káàkiri ìgbéyìn ò ní dúró síbi ìbàyí lásán and gbogbo ọmọ tọ́lọ̀ ń kó lé yín lọ́wọ́ ní kú mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà ẹni kú mọ́ wa lọ́wọ́ and gbogbo ojú tó wá ń wò yín tó ń wò wá àtàwọn ọ̀rẹ́ yín àtàwọn tó nífẹ̀ẹ́ yín mo wá gbà tinútinú pẹ̀lú ìpè Ọlọ́run Mọ́dékáì àti gbogbo yín lẹ́yìn ohun tẹ́ máa fi ṣe valentine ní dáradára lọ́la ọ̀run á pèsè fún yín ẹni tó ń sunkún lọ́wọ́lọ́wọ́ pé òun lówó tó máa fi jẹun Ọlọ́run á fọwọ́ tọ́yàn kan lókàn á wá ṣe é lóore ẹni tó ń ronú pé òun ò lọ́kọ bí ògo bá ń jẹ tọ́lọ́ Ọlọ́run tó wò mí ṣe láàánú àánú ni mo rí gbà Ọlọ́run á ṣe wọ ọmọbìnrin láàánú wàá rọ́kọ tiẹ̀ lọ́la o and wàá dẹ̀ rówó gbà lọ́la Ọlọ́run á dẹ̀ fún ẹ lóúnjẹ àṣẹ ọ̀run ògùn you never go down in life and the mercy of God will not depart from you so shall it be in Jesus' name. Amen. Ẹ bá a sọ fún ọmọ ayé fáwọn yẹn. Okay 08038599006. 006 àpilẹ̀ kan sí. 08038599006. ẹ bá pè mí tó bá gbẹ ẹni ẹ fẹ́ bá Queen Esther sọ̀rọ̀. ẹni ẹ fẹ́ bá Queen Esther sọ̀rọ̀. ìwọ náà ẹ ti gbọ́ báyẹn wọ́n ní ẹ jẹ́ ká dùn ẹnìkan nú ẹ jẹ́ ká daṣọ àṣírí bọ ẹnìkan ẹ jẹ́ ká ran ẹnìkan lọ́wọ́ ẹ jẹ́ ká ìfẹ́ hàn sí ẹnìkan ẹ jẹ́ ká mú ẹnìkan jáde nínú ebi ẹ jẹ́ ká fi ẹ̀rín sí ojú ẹnìkan ìtumọ̀ valentine yẹn
agbọn náà gbogbo àlàmà sọdún ayọ̀ akí gbogbo olóòfẹ́ káyà yé pé fọdún àkúnyẹ̀dún God bless you ó dàbọ̀. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.